A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́ọ̀gùnmadè àìjẹran-idán. Gómìnà àná fún ìpínlẹ̀ Abia tí ó tún jẹ́ sínétọ̀ tó ń ṣaṣojú àríwá Abia Orji Uzor Kalu ti ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) kò tẹ́ńbẹ́lú ẹgbẹ́ alátakò. Bẹ́ẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu kò fi dandan mú olóṣèlú láti bọ́ọ̀dì sí APC tàbí dá sí iṣẹ́ àjọ elétò ìdìbò (INEC) níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ ìlú Àbújá fún ìsààmì ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní Kanu ti ṣe àpèjúwe ẹ̀sùn láti ọ̀dọ̀ ẹgbẹ́ alátakò ní ọ̀rọ̀ tí kò mú ọgbọ́n dání bí ó ti rọ àwọn alágàbàgebè olóṣèlú kí wọ́n bu ọ̀wọ̀ fún ìjọba tiwantiwa. Kalu ṣàlàyé wípé APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ olóṣèlú kò ní nǹkan ṣe pẹ̀lú INEC. INEC dá wà, àwọn sì bu ọ̀wọ̀ fún alága rẹ̀ gidigidi nítorí ó mòfin. Kí á dẹ́kun ọ̀rọ̀ tí kò mú ọgbọ́n dání. Ó fi kún un wípé ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ kò fi tipátipá mú ẹnikẹ́ni àti darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn. Ìdúnàádúrà lásán ni, bí ó ti fi ìgboyà rẹ̀ hàn fún àǹfààní tí Tinubu ní láti jáwé olúborí níbi ìdìbò tó ń bọ̀ lọ́nà. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ti ké sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams kí ó bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá àti àwọn tí ọ̀rọ̀ kàn láti wá ojútùú sí ìṣòro ààbò ní ilẹ̀ Yorùbá. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Aláàfin lórí àṣà àti ará ìlú Adémọ́lá Adéníyì ni Aláàfin ti ní ìgbésẹ̀ yìí wáyé láti fi ṣe àgbékalẹ̀ ètò tí yóò ṣe ààbò láǹfààní, pàápàá jùlọ nípa gbígbé ìgbésẹ̀ oníkíákíá. Ọba ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì, ó tún wà lára ìlànà òfin ìjọba àpapọ̀ láti tẹ̀lé gbogbo òfin. Aláàfin wá rọ àwọn aláṣẹ ní gbogbo ìpele kí wọ́n máa ní àsọyépọ̀ pẹ̀lú àwọn ìlú tí ìkọlù ti ń wáyé láti lè dènà ìjàyà kí ìfọ̀kànbalẹ̀ lè wà pẹ̀lú àjọṣepọ̀ tó múnádóko. Gómìnà àná fún ìpínlẹ̀ Rivers tí ó tún jẹ́ mínísítà àná fún ọkọ̀ ìrìnnà Rotimi Amechi ni a gbọ́ wípé ó ti kọ àrọwà tí olùdíje du ipò ààrẹ àná Peter Obi ń pa fún un láti jọ̀wọ́ èròǹgbà rẹ̀ àti díje du ipò ààrẹ ní ọdún 2027 kí òun lè ní àǹfààní sí ipò. Ìròyìn jábọ̀ wípé àrọwà yìí wáyé níbi ìpàdé tí ó wáyé lópin ọ̀sẹ̀ ní ìlú Àbújá ní ilé gómìnà àná fún ìpínlẹ̀ Rivers. Amechi, Obi àti igbákejì ààrẹ àtijọ́ Atiku Abubakar ni wọ́n ti kéde èròǹgbà wọn àti díje níbi ìdìbò ààrẹ ọdún 2027 lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC). Ọ̀pọ̀ ìgbà ni Obi àti Amechi ti sọ wípé àwọn kò lè jẹ́ igbákejì fún ẹnikẹ́ni ní ọdún 2027. Ṣùgbọ́n tọ̀wọ̀tọ̀wọ̀ ni a gbọ́ wípé Amechi fi kọ ẹ̀bẹ̀ wọn bí ó ti ní ìpinnu òun àti díje kìí ṣe eré lásán. Olóyè kan láàrin ẹgbẹ́ ADC, Olóyè Eze fìdí ẹ̀ múlẹ̀ wípé mínísítà fún ọkọ̀ ìrìnnà kò ní juwọ́ sílẹ̀ fún ẹnikẹ́ni nítorí Amechi ní ìgbàgbọ́ wípé bí òun bá pàdánù ìdìbò abẹ́lé, òun yóò ṣe àtìlẹ́yìn fún ẹni bá jáwé olúborí bí ó ti ń retí àtìlẹ́yìn kan náà bí òun bá ní àǹfààní sí ipò. Iléeṣẹ́ ológun ojú òfurufú NAF ti ní ikọ̀ ológun Operation Adenkai ti dáná yá àwọn àdàlúrú ní agbègbè Yúwé nítòsí igbó Sambisa tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àdàlúrú ní ọjọ́ Ajé. Adarí ìròyìn fún NAF Air Commodore Ehime Ejodame ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde ní ìlú Àbújá. Ejodame ní iléeṣẹ́ ológun ti ń fi gbogbo ipá wọn gbógun ti àwọn àdàlúrú ẹkùn àríwá ìlà oòrùn. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé pẹ̀lú ìròyìn tó ṣe é fọkàn tẹ̀ ni wọ́n fi ṣe ìkọlù sí ibi ìpàgọ́ àwọn àdàlúrú, ba ohun èlò wọn jẹ́, ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ wọn. Wọ́n ní olórí ológun Air Marshal Sunday Aneke ti sọ àsọdájú ìpinnu NAF àti tẹ̀síwájú nínú gbígbógun ti àwọn wọ̀nyí títí wọ́n á fi ṣẹ́gun wọn pátápátá.
Alága fún ẹgbẹ́ òṣèlú Labour Nenadi Usman ti ní yóò ti pẹ́ jù fún olùdíje du ipò ààrẹ àná Peter Obi àti padà sí ẹgbẹ́ láti wá díje síwájú ìdìbò ọdún 2027. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Arise Television ni Usman ti ṣe àpẹẹrẹ òfin ètò ìdìbò gẹ́gẹ́ bí ohun tí ó lè fa ìdíwọ́ fún Obi. Usman ṣàlàyé wípé bí a bá wo ètò òfin àjọ elétò ìdìbò, ó máa dé ìpele tí àwọn á fi pa ìwé dé fún ìforúkọsílẹ̀. Bí àwọn bá sì ti ṣe èyí ní ó kù ọjọ́ 21 kí ìdìbò abẹ́lé wáyé, kò ní sí ẹni lè gbọ̀nà ẹ̀yìn lọ fi orúkọ sílẹ̀ láti díje. Usman mọ rírì ipa Obi láti mú ẹgbẹ́ wọn rú gẹ́gẹ́ sí níbi ìdìbò gbogbogbò tí ó kọjá, bí ó ti ní kò sí ọmọ ẹgbẹ́ wọn tí ó ní irúfẹ́ àtìlẹ́yìn bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ ará ìlú. Gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ni wọ́n ti fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú jíjà ìlà ìbánisọ̀rọ̀ National Security Adviser (NSA) Nuhu Ribadu. El-Rufai bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn nígbà tí wọ́n ka ẹ̀sùn oníkókó 5 tí wọ́n fi kàn án sí i létí níwájú adájọ́ Joyce Abdulmalik. Ṣùgbọ́n láàrin èyí ni ìgbẹ́jọ́ dáwọ́ dúró lẹ́yìn tí adájọ́ ṣe àkíyèsí wípé ìwé-ẹ̀rí kan tí agbẹjọ́rò rẹ̀ àgbà amòfin Olúwọlé Iyamu tọ́ka kò sí nínú fáìlì tí ó wà ní ilé-ẹjọ́. Ìjọba àpapọ̀ ti fi àwọn 6 níbi tí a ti rí ọ̀gágun-fẹ̀yìntì 2 àti rìpẹ́tọ̀ ọlọ́pàá tó ń sìnrú lọ́wọ́ ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu àti ìpète-ogun tako Nàìjíríà. Adájọ́ Joyce Abdulmalik pàṣẹ kí wọ́n wà ní àhámọ́ ọgbà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lẹ́yìn tí wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn. Agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ tí ó tún jẹ́ mínísítà fún ẹ̀ka ìdájọ́ Lateef Fagbemi tí ó darí ikọ̀ agbẹjọ́rò ìjọba ni ó béèrè fún ìgbẹ́jọ́ wọn kí ó tètè yá kíákíá tí ilé-ẹjọ́ sì tètè bu ọwọ́ lù ú. Akitiyan àwọn agbẹjọ́rò mìíràn láti béèrè fún ìyọ̀ǹda wọn ni adájọ́ kò fi ààyè gbà. Lẹ́yìn èyí ni ó fi ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 27 oṣù kẹrin fún ìtẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn. Bákan náà ni adájọ́ fún agbẹjọ́rò wọn láàyè àti yọjú sí wọn láti lè mú ìgbáradì wọn yá lórí ẹ̀sùn wọn. Mínísítà agbára tí ó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fi ipò sílẹ̀ láti díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Adébáyọ̀ Adélábù ti ṣàlàyé wípé Ààrẹ Bọ́lá Tinubu àti Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà kò tíì bu ọwọ́ lu olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wá gba àwọn tí wọ́n jìjà du ipò síwájú ìdìbò ọdún 2027 kí wọ́n yẹra nínú lílọ́ ọ̀rọ̀ mọ́ Ààrẹ Bọ́lá Tinubu àti Ọba Ládọjà lẹ́sẹ̀ níbi ìlépa oyè wọn. Adélábù ṣe ìmọ̀ràn yìí níbi ó ti ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ ní kété tí ó dé sí ìlú Ìbàdàn lẹ́yìn tí ó ṣe àgbékalẹ̀ lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ kúrò ní ipò mínísítà ní ìlú Àbújá. Ó dá àhesọ tí àwọn kan ń gbé kiri ẹnu wípé Tinubu àti Ládọjà ti bu ọwọ́ lu ẹnìkan tí wọ́n fẹ́ kí ó jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, bí ó ti rọ àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n fún un láǹfààní pẹ̀lú àsọdájú wípé ìṣèjọba rẹ̀ yóò jẹ́ èyí tí ó dára jùlọ. Adélábù ṣàlàyé wípé èròǹgbà àti di gómìnà kì í ṣe láti fi kówó sápò tàbí ṣe APC láǹfààní ṣùgbọ́n fún àǹfààní gbogbo ènìyàn títí kan àwọn tí ó kù díẹ̀ káàtó lóbìnrin, ọ̀dọ́ àti ará ìlú lápapọ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣe ìbúra fún permanent secretaries 7 tuntun sí ilé-iṣẹ́ ìjọba public service. Bákan náà ni ó ṣe ìfilọ́lẹ̀ alága àti ọmọ ẹgbẹ́ Lagos Health Service Commission tuntun. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X, Kọmíṣánná fún ìròyìn àti ọgbọ́n inú Gbénga Ọmọ́tòṣọ́ ní ayẹyẹ yìí wáyé ní gbọ̀ngàn ilé ìjọba Ìkẹjà, níbi tí gómìnà ti ké sí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ káàkiri gbogbo mínísítírì tí wọ́n yàn wọ́n sí àti àjọ ìjọba.
Lára àwọn tí wọ́n búra fún èyí láti rí Ṣórùngbé Tiwalade Adéyínká láti Ministry of Innovation, Science and Technology, Onímọ̀-ẹ̀rọ Adéyẹmí Adétúnjì Adésànyà láti Ministry of Urban Development, Ìyáàfin Dúródọlá Olúṣọlá Bùkọ́lá láti Local Government Service Commission, Ìyáàfin Ọládèjì Olúwatóyìn Olúbùnmi láti Cabinet Office àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí iye ìdájọ́ ilé-ẹjọ́ tí ó lè dá wọn dúró àti má padà sí ètò gbalẹ̀-ń-gbàtà olóṣooṣù tí wọ́n ti jọ̀wọ́ rẹ̀ láti bíi ọdún 10 sẹ́yìn. Ètò tí wọ́n fi sáàrin aago 6 òwúrọ̀ sí aago 8 òwúrọ̀ ni ó ṣe àpẹẹrẹ ìpadàbọ̀ ètò gbalẹ̀-ń-gbàtà ọjọ́ Àbámẹ́ta tí ó gbẹ̀yìn oṣù bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ń rọ àwọn olùgbé kí wọ́n kópa nínú ìmọ́tótó ilé àti agbègbè wọn. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní Kọmíṣánná fún Agbègbè àti Ìsúnmi Tòkunbọ̀ Wahab ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fìdí òfin tí ó ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ yìí múlẹ̀. Ó ní ètò yìí ṣe iyebíye lábẹ́ òfin pẹ̀lú àlàyé wípé àwọn kan kàn fẹ́ mọ̀ọ́mọ̀ ṣe aráàlú lọ́kàn ni. Ó ní ìpínlẹ̀ ti lò kọjá ọdún kan fún ìgbáradì ìpadàbọ̀ ètò gbalẹ̀-ń-gbàtà àti wípé àti mú ìpínlẹ̀ Èkó wà ní ìmọ́tótó jẹ́ ojúṣe ìjọba àti olùgbé. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójúnà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.